adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún ẹ̀yin tí ẹ̀ ń pè wá tí ẹ sì ń fi ìwé ránṣẹ́ sí wa lórí ètò yìí. Ó jẹ́ ayọ̀ mi láti tún wà pẹ̀lú yín lórí ètò orí ọ̀fẹ́ fún àyípadà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa rántí pé ó dára láti lè jẹ́ orísun ìbùkún fún wa tí ẹ bá lè jẹ́ ká mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ó ń ràn yín lọ́wọ́, wípé ẹ sì ń kọ́ nǹkan tàbí òmíràn. Ẹ kí n tún pe àwọn nọ́mbà wa sí yín ní etí lẹ́ẹ̀kan sí 07038085652 àti 07087682122. WhatsApp wa ní 07055307492. Inú wa yóò dùn púpọ̀ tí ẹ bá lè pè wá tàbí fi ìwé ránṣẹ́ sí wa kí a lè mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run yìí tí ó ti ṣe fún yín, pàápàá ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ gba Jésù ní olùgbàlà. Ìwé JOHANU ni mo wà ní àkókò yìí. Fún bí ọ̀sẹ̀ méjì mẹ́ta báyìí ni a ó gbọmọ wo kókó tí mo pè ní Jésù òun ni ìdáhùn. Ọ̀pọ̀lọpọ̀ ala ní ìdáhùn fún oríṣiríṣi nǹkan, ṣùgbọ́n mo fẹ́ kó yé yín lónìí nípasẹ̀ ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run pé Jésù òun ni ìdáhùn. Ìwé JOHANU orí 20 ni wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n ka ẹsẹ̀ kan péré, ẹsẹ̀ 30, wọ́n wá padà sórí kejì. A ó wá wo gbogbo iṣẹ́ ìyanu lẹ́yọ kọ̀ọ̀kan èyí tí Jésù Olúwa ti ṣe ní inú ìwé JOHANU. JOHANU orí kejì, orí 20, Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ 30 pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí, ṣùgbọ́n wọ̀nyí lè a kọ, ẹ gbọ́ gbólóhùn náà, kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé Jésù ní í ṣe Kristi náà, ọmọ Ọlọ́run, àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè ní ìyè ní orúkọ rẹ̀. Olúwa a dúpẹ́ fún àkókò yìí. A dúpẹ́ torí pé ẹ̀yin ni ìdáhùn. Ẹ̀yin nìkan sì ni ìdáhùn sí ohun gbogbo. Mo gbàdúrà pé kí àwọn èèyàn kan lè rí nínú ọ̀rọ̀ yín bí ohun tẹ́ jẹ́ ìdáhùn sí, kí ọ̀rọ̀ yín kí ó sì lè ní ipa rere ní ayé wa. Pé lẹ́yìn ètò yìí kí orúkọ yín kó di gbígbéga, kí ayé wa kó di alábùkún fún, kí a sì rí ìrànlọ́wọ́ ta nílò gbà fún ògo orúkọ mímọ́ yín nìkan. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ kó yé wa pé JOHANU ó kọ́ àwọn nǹkan pàtó nípa Jésù kí a lè mọ̀ pé òun ni Olúwa, òun ni Kristi náà. Ṣé rí àwọn tí a lò láti kọ àwọn ìhìnrere? Matthew ó sọ pé Jésù òun ni ọba. Ṣé ẹ mọ̀ pé Máàkù ó fi hàn wá pé Jésù jẹ́ ìránṣẹ́ àti ọmọ ènìyàn. Ìránṣẹ́. Ìwé Lúùkù fi hàn wá pé Jésù jẹ́ ọmọ ènìyàn. Ṣé wá rí nínú Bíbélì a rí iṣẹ́ ìyanu 35 tí Jésù Olúwa ṣe lórí ilẹ̀ nínú májẹ̀mú tuntun. Àwọn iṣẹ́ ìyanu yìí sì jẹ́ àwọn tó jẹ́ pé ó kọjá agbára ènìyàn, tó jẹ́ pé agbára Ọlọ́run nìkan ló lè ṣe. Bá ṣe ń wo àwọn iṣẹ́ ìyanu yìí, ohun tí JOHANU fẹ́ ká rí ni pé Jésù ni ọmọ Ọlọ́run. Máàkù ti jẹ́ ká rí pé ọba ni. Máàkù ti jẹ́ ká rí pé ìránṣẹ́ ni. Lúùkù ti jẹ́ ká rí pé ọmọ ènìyàn ni. Gbọ́ kí a lè mọ̀ pé Jésù ni ọmọ Ọlọ́run. Tó sì jẹ́ pé Jésù ni ìdáhùn sí ohun gbogbo. Ẹ jẹ́ ká padà sínú ìwé JOHANU orí kejì yẹn. Ìwé JOHANU orí kejì ó sọ ìtàn ńlá kan fún wa, tí í ṣe ìtàn iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù Olúwa ṣe. Bíbélì sọ fún wa pé láti ẹsẹ̀ 1 pé ní ìjọ́ kẹta a sì ń ṣe ìgbéyàwó kan ní Kánà àti Gálílì. Ìyá Jésù ń bẹ níbẹ̀. A sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú sí ibi ìgbéyàwó. Nígbà tí wáìnì sì tán, ìyá Jésù wí fún un pé wọn kò ní wáìnì. Jésù sì wí fún un pé kí ní ṣe tèmi tìrẹ, obìnrin yìí?
wákàtí mi kò tíì dé. Ìyá rẹ̀ sì wí fún àwọn ìránṣẹ́ pé ohunkóhun tí ó bá wí fún yín ẹ ṣe. Ìkòkò òkúta omi 6 lé a sì gbé kalẹ̀ ní ibẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwẹ̀nùmọ́ àwọn Júù. Ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò 2 tàbí 3. Jésù wí fún wọn pé ẹ pọn omi kún ìkòkò wọn nì. Wọ́n sì kún wọn títí dé etí. Ó sì wí fún wọn pé ẹ bù ú jáde nísinsìnyí kí ẹ sì gbé tọ̀ olórí àsè lọ. Wọ́n sì gbé e lọ. Bí olórí àsè sì ti tọ́ omi tí a sọ di wáìnì wò, tí kò sì mọ ibi tí ó ti wá, ṣùgbọ́n àwọn ìránṣẹ́ tí ó bu omi náà wá mọ̀. Olórí àsè pe ọkọ ìyàwó, ó sì wí fún un pé olúkúlùkù ẹni tí ó máa ń kọ́ gbé wáìnì rere kalẹ̀, nígbà tí àwọn ènìyàn bá sì mú yó tán, nígbà náà ni ìmú èyí tí kò dára tó bẹ́ẹ̀ wá. Ṣùgbọ́n ìwọ ti pa wáìnì dáradára yìí mọ́ títí ó fi di ìsinsìnyí. Ẹsẹ̀ 11 wá wí pé àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà àti Gálílì, ó sì fi ògo rẹ̀ hàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbà á gbọ́. Mo yẹn sọ fún wa pé Jésù ní ìdáhùn. Níyìn a mọ ìtàn yìí dáadáa. Ohun tí mo fẹ́ kí ẹ mọ̀ tí mo mú jáde nínú jẹ́ bí ìdáhùn tí Jésù jẹ́ ni Jésù jẹ́ ìdáhùn sí ìjákulẹ̀ rẹ. Jésù jẹ́ ìdáhùn sí ìjákulẹ̀ mi, tàbí ìpami ọkàn wa, tàbí ohun tí a lè pè ní ìdójútì, disappointment. Ìpami ọkàn tàbí ìjákulẹ̀. Ọ̀rẹ́ mi kan oníwàásù ní ohun tó dára jù tí ènìyàn lè retí láti ọ̀dọ̀ ènìyàn mìíràn, òun ni ìjákulẹ̀, disappointment. Ó nítorí pé ènìyàn kìí ṣe Ọlọ́run. Ènìyàn kìí ṣe kí ni o? Ènìyàn kìí ṣe Ọlọ́run. Ọlọ́run ni kìí kùnà. Ọlọ́run nìkan ni kìí jánikulẹ̀. Ṣé ẹ̀rẹ́ nìyàn? Wọ́n máa jánikulẹ̀ púpọ̀. Mo lè fi yé wa pé láti inú ọ̀rọ̀ Ọlọ́run pé níṣe ni ènìyàn lè já ènìyàn kulẹ̀ pẹ̀lú gbogbo agbára tó ní. Mo fẹ́ kó yé wa pé Jésù òun ni ìdáhùn sí àwọn ìjákulẹ̀ tá a ti ní. Ṣẹ̀rí nínú ìtàn yìí, ó jẹ́ ohun tí ó máa ń ká mi lára wípé àwọn ẹ̀kọ́ gbòógì tó ṣe pàtàkì láàrin gbogbo ìtàn yìí a kò fọkàn sí. Ẹni ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu ni. Nǹkan kejì tí mo fẹ́ ká ṣàkíyèsí mẹ́ ni pé àwọn iṣẹ́ ìyanu Jésù wọ́n ní ìtumọ̀ tó jẹ́ ìtumọ̀ gbòógì, ṣùgbọ́n a kì í fojú sí àwọn iṣẹ́ ìyanu yẹn ká sì mú ìtumọ̀ yẹn jáde. Ohun táwọn fi jiyàn la máa wá. Bí àpẹẹrẹ, Jésù sọ omi dọ̀tí wáìnì, ó túmọ̀ sí pé o gbọ́dọ̀ máa mutí. Gbọ́ ohun tí a pè níbí wáìnì dáradára, ohun tí Jésù mu nù. Ṣùgbọ́n èyí tó fi wá dojú kọ tí Jésù fi fún àwọn ènìyàn nu, kí n tún sọ pé mi ò sọ pé Jésù mu o. Ohun tí Jésù fi fún àwọn ènìyàn, òun ni wáìnì dáradára. Ohun tí Jésù yí omi sí, òun ni wáìnì dáradára. Ṣùgbọ́n kókó ìwàásù àti ẹ̀kọ́ tó wà nínú bí kì í sọ̀rọ̀ pé Jésù yí omi sí wáìnì. Kí ni tí mo fi sọ bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè mélòó kan lọ́wọ́ yín. Kí lorúkọ ọkọ ìyàwó ìgbéyàwó yìí? Àbí ìgbéyàwó kọ́ náà wá? Èmi àti yín mọ̀ pé ìgbéyàwó ni wọ́n wá. Ṣùgbọ́n òtítọ́ tó wà bẹ́ẹ̀ náà ni pé kò sí orúkọ ọkọ ìyàwó níbẹ̀, torí pé ọkọ ìyàwó kọ́ ni àfojúsùn iṣẹ́ ìyanu yìí. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè mìíràn lọ́wọ́ yín. Kí lorúkọ ìyàwó? Ìyàwó kọ́ ni àfojúsùn ìgbéyàwó tí a ń ṣe yìí. Àwọn orúkọ tó jáde níyìí tó sì ṣe pàtàkì tá a lè fọkàn sí, òun ni orúkọ Olúwa, orúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ni ní ìyá rẹ̀ wà ń bẹ̀, a ò tí ẹ pé Maria. Gbọ̀n Jésù Bíbélì wí fún wa pé
Jésù náà ṣe kí ni o, ó wà ńbẹ̀ pẹ̀lú. A sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, wọ́n pe Jésù wá síbẹ̀, ó wà níbẹ̀ níbi ohun tí wọ́n ń ṣe. Jẹ́ kí n béèrè kan lọ́wọ́ rẹ, ìjọ tiẹ̀ máa pe Jésù sóhun tó ń ṣe? Kí ló dé tá à fi ní rí ìjákulẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ohun tá à ń ṣe la kì í pe Jésù sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tá a fẹ́ gbé la kì í pe Jésù sí. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó dára tá a fẹ́ ṣe, lóòótọ́ ohun tó dára ló fẹ́ ṣe, ṣùgbọ́n kò sí Jésù láàrin ẹ̀. Ìjọba pe Jésù sọ̀rọ̀ rẹ̀. Tí ó mọ́ ọ̀pọ̀lọpọ̀ alára ni pé ìgbà tọ́rọ̀ bá dojúrú tán látọ́ máa pe Jésù ọmọ ń wò mí ràn. Ọ̀pọ̀lọpọ̀ wa a kì í pe Jésù síbẹ̀. Bíbélì wí fún wa ní orí kejì ẹsẹ̀ kejì ẹ pé a sì pe Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú síbi ìgbéyàwó. Ǹjẹ́ o pe Jésù sẹ́nu iṣẹ́ rẹ? Ǹjẹ́ o pe Jésù sínú ìdílé rẹ? Ó wá ní ìdílé rẹ ò nítumọ̀. Bíbélì wí pé tí ìpìlẹ̀ bá bàjẹ́, kí ló lódodo yóò ṣe? Kò sì sí ìpìlẹ̀ míì tá a lè fi lélẹ̀ ju Jésù Kristi lọ. Nígbà tí ẹ bá ní ìpìlẹ̀ rere ńkọ́? Kí ló fi tẹ́lẹ̀ iṣẹ́ tó ń ṣe? Kí ló fi tẹ́lẹ̀ ìrìn àjò tó ń rìn? O ò pe Jésù sọ̀rọ̀ rẹ. Bíbélì ní a sì pe Jésù síbẹ̀. Jẹ́ kí n sọ fún ọ pé Jésù ni ìdáhùn sí ìjákulẹ̀. Ihun tí wọ́n pèsè kò tó. Ojú ti dé. Ìpamí ọkàn dé. Nǹkan ti dàrú. Ìyá rẹ̀ wò wá pé Olúwa, wo nǹkan, wáìnì mọ́ ti tán. Jésù Olúwa ní àkókò mi ò tí tó. Èwo ń tèmi? Ṣùgbọ́n nǹkan kejì tó sọ fún wọn bẹ́ẹ̀ ni pé arákùnrin, ẹ̀yin èèyàn, ṣé rí ohunkóhun tó bá ti wí fún yín, ẹ ṣe kí ni o? Ẹ ṣe. Ohunkóhun tó bá ṣe kí ni o? Tó bá ti wí fún yín, ẹ ṣe kí ni o? Ẹ ṣe. Níbi tí a ti ń bójútó ìjákulẹ̀, ènìyàn kò lè bójútó ìjákulẹ̀ fúnra rẹ̀. Ènìyàn kò lè bójútó ìpamí ọkàn fúnra rẹ̀. Ènìyàn kò lè yanjú ọ̀rọ̀ ara rẹ̀ fúnra rẹ̀. Ṣùgbọ́n mo lè sọ fún yín pé Olúwa lè yanjú rẹ̀. Ohun àkọ́kọ́ náà ni pé a gbọ́dọ̀ mọ̀ pé àfojúsùn pàdé ìgbéyàwó yìí àti iṣẹ́ ìyanu yìí tí Ọlọ́run kọ sílẹ̀ fún wa yìí kì í ṣe ọ̀rọ̀ ọtí mímu. Ọlọ́run fẹ́ kọ́ wa ní ẹ̀kọ́ tó ṣe pàtàkì wípé Jésù ni ìdáhùn sí ìjákulẹ̀ wa. Ohun kejì tí mo fẹ́ ká ṣàkíyèsí ni pé ṣáà mọ̀ pé Jésù sọ̀rọ̀ wa. Nǹkan kẹta tí mo fẹ́ ká ṣàkíyèsí òun ni pé kí a lè rí ìdáhùn yẹn, ohun tí Jésù bá wí pé ká ṣe la gbọ́dọ̀ ṣe. Àìjẹ́ bẹ́ẹ̀ a ó máa bọ́ láti inú ìjákulẹ̀ sínú ìjákulẹ̀ ni. Ṣé o mọ̀dí tó fi di pé àgbéjùlẹ̀ ni ọ́? Torí pé ẹni tó bá ti rẹwà ni wọ́n máa ń fẹ́. Ó ga, ó ṣìgbọnlẹ̀, ìṣọwọ́ rẹ̀ ó kí. Tó bá ti rí tó wa mọ́tò wá, ó mọ̀ bóyá mọ́tò ni o. Nígbà tí mo jẹ́ ọ̀dọ́ langba dáadáa, mo tètè mọkọ̀ wà ṣáájú àwọn ẹ̀gbọ́n mi obìnrin. Tí n bá gbé mọ́tò lọ léèyàn, kì í ṣe mọ́tò mi o, mọ́tò àwọn ẹ̀gbọ́n mi ni o, èmi fúnra mi mò ń sọ yìí. Mẹkáníìkì a máa gbé mọ́tò ẹni tó lọkọ̀ lọ lé. Ó ṣáàtì ní mọ́tò ń di rẹ̀. Èkùrọ́ lálábàákú ẹ̀wà. Kinní kan, mo fẹ́ bá ẹ darúgbó, mo fẹ́ bá ẹ dalẹ̀ lẹ́nu sìn. Ilé ṣe láìrí ọ. Ṣé tí Jésù ní kò ṣe nù? Bọ́ọ̀lù ṣe ní ìjákulẹ̀. Ẹnìkan sọ fún mi lọ́dún kan pé òun ṣègbéyàwó fọ́mọ wípé lóúnjẹ ò bá kárí, ọlọ́kadà lòun mú tó ń fi lọ rẹja dídín lẹ́gbẹ̀ẹ́ títì tó ń pín. Ṣebí tó ṣẹlẹ̀ náà ní wáìnì tán. Ní tó jẹ́ káwùjọ wọn ní ayọ̀.
nítorí táwùjọ wọn fi rí pé wọ́n sọ pé ìgbéyàwó yìí ń lọ bó ṣe kó lọ, ó ṣe kí ni ó tán, ọkàn gbogbo wọn pa mi. Ṣùgbọ́n Jésù ó ní ìdáhùn. Màríà mọ̀ pé Jésù ó ní ìdáhùn. Ó wí fún wọn pé ohunkóhun tí ó bá wí fún yín, ẹ ṣe. Ìtí ìyá yẹn sọ ni pé kò bá ní kẹ́ ẹ tọ̀ sínú àwọn igbá tí wọ́n kó jọ ni. Ohunkóhun tó bá ṣàti wí fún wọn. Kò bá ní kẹ́ lọ gbọ́n mi àgbàrá sí. Tó bá jẹ́ pé àwọn kẹ́hùn gan ló ní kí wọ́n fọ́ àwọn kòkó ni, ẹ lọ fọ́ gbogbo ìkòkò mẹ́fẹ̀ẹ̀fà dànù. Ṣùgbọ́n ohun tí Jésù bá wí, òun ni kẹ́ ṣe kí ni kẹ́ ṣe. Ṣé kí n ràn ọ́ lọ́wọ́? Ohun tí Jésù ó wí, ó ń bẹ nínú Bíbélì. Jésù kò ní ṣì ọ́ darí láéláé. O ò lè tẹ̀lé ohun tí Jésù wí kó o ṣìnà. O ò lè tẹ̀lé ohun tí Jésù wí kó o ṣubú. O ò lè tẹ̀lé ohun tí Jésù wí kó o ṣàṣìṣe, torí pé òun gangan kò ṣìnà rí, torí pé òun gangan kò ṣubú rí, torí pé òun gangan kò ṣàṣìṣe rí. Ó ní ìdáhùn sí ìpamí rẹ. Ìpamí ọkàn tó ní ni Jésù Olúwa ní ìdáhùn rẹ̀. Ohun tó nílò náà ni pé kó ṣe kí ni kó jẹ́ ó mọ̀, kó pè sọ́rọ̀ rẹ. Tó bá sì ti pè sọ́rọ̀ rẹ, nǹkan kejì tó ṣe pàtàkì ni pé ohun tó bá ní kó ṣe kí ni kó ṣe. Yẹ́nì ohun tí yóò ní kó ṣe yẹn nínú ọ̀rọ̀ rẹ̀ ni ó ti fi hàn ọ́. Ọ̀pọ̀lọpọ̀ wa aláìní. Ọ̀pọ̀lọpọ̀ wa tàbá tí ìwà wòlíì kan lọ. Rárá, bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohunkóhun tó bá wí pé kó ṣe kí ni ẹ̀gbọ́n tó ní kó ṣe ni ẹ pọn mi sínú kòkò wọn ni, kòkò 6 ni. Nǹkan kejì tó wí pé kó ṣe òun náà ni pé kí wọ́n gbé omi tí wọ́n pọn kí wọ́n dà á. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ náà sì yanjú. Ṣé o fẹ́ kọ́ ọ̀rọ̀ rẹ̀ yanjú? Ó tẹ̀lé ní tí Jésù bá wí ni o. Ó ní ìdáhùn sí ìjákulẹ̀ àti ìparun. Ó ṣáà ń sọ pé ó fẹ́ lọ yunifásitì. Mẹ́sìn làwọn ọ̀rẹ́ mi ń ṣe, òun náà ní í ṣe. Ṣé ohun tí Jésù ní kó ṣe nu? Àwọn ọ̀rẹ́ mi ti ń kó lórílẹ̀-èdè yìí, ṣé ohun tí Jésù ní kó ṣe nu? Bàbá mi ló sọ bẹ́ẹ̀, màmá mi ló sọ bẹ́ẹ̀, ṣé ohun tí Jésù ní kó ṣe nu? Ní àwọn ọdún tí mò ń ṣe àfarawé, ohun tẹ́lómi bá ti sọ ni mo máa fẹ́ ṣe. Ní táwọn ìkú bá fẹ́ ṣe náà ni mo máa fẹ́ ṣe. Nígbò yá ni gbogbo ọ̀nà dàrú. Mo kàn padà wá sọ́dọ̀ Olúwa ni. Ní píparí ìwàásù yìí, ní tí mo fẹ́ kó yé yín ni wípé Olúwa òun ni ìdáhùn. Kò ní yanjú ẹ̀ láàbọ̀, yóò yanjú ẹ̀ dáadáa. Kò ní jẹ́ kó ṣìnà, kò ní jẹ́ kó ṣubú. O nílò kó ṣe kí ni kó tẹ̀lé. O nílò kó ṣe kí ni kó tẹ́tí sí. O nílò kó ṣe kí ni kó gbọ́ látọ̀dọ̀ rẹ̀ wá. O nílò kó ṣe tó ní kó ṣe ni. Tó bá ti ṣe, kò sí bọ́nà náà ṣe le tó, o lè bá ìjákulẹ̀ pàdé. Ìwọ ló borí. Ìbéèrè kan tí mo kàn fẹ́ bi ọ́ ni pé ǹjẹ́ o mọ Jésù náà? Ǹjẹ́ o ti mọ Jésù bí? Ǹjẹ́ o mọ Jésù yìí? Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé ìdí tí a fi kọ ọ̀rọ̀ yìí sílẹ̀ òun ni pé kó o lè gbàgbọ́ ẹni tí Jésù ṣe. Òun ni ìdáhùn sí ìjákulẹ̀ rẹ̀. Gbọ́wọ́ ẹsẹ̀ 11 yẹn lẹ́ẹ̀kan sí i. Ó ní àkọ́ṣe iṣẹ́ àmì yìí ni Jésù ṣe ní Kánà àti Gálílì, ó sì fi ògo rẹ̀ hàn, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ṣe kí ni gbàgbọ́. Ǹjẹ́ o tiẹ̀ gbàgbọ́ pé Jésù ni ìdáhùn sí ìjákulẹ̀ rẹ̀?
ǹjẹ́ o mọ̀ pé Jésù ní ìdáhùn láti dé ìjọba ọ̀run? Ẹ kí n fi yé ọ pé ọ̀run àpáàdì wà o. Jẹ́ kí n sì sòótọ́ fún ọ, o ò lè dúró sílé ayé yìí, àtèmi àti ẹ, a ò lè sí ilé ayé yìí títí láéláé. Ìkànnù nǹkan méjì yóò ṣẹlẹ̀ nínú ká fayé sílẹ̀ tàbí kí ìpè dún. Tí ìpè bá dún, níbo ni wo ti lo ayérayé rẹ̀? Ǹjẹ́ o ti gbàgbọ́? Ọ̀pọ̀lọpọ̀ wa, ìgbàgbọ́ tá a ní nípa Jésù ni pé ó ń ṣiṣẹ́ ìyanu. Ọ̀pọ̀lọpọ̀ wa, ìgbàgbọ́ tá a ní nípa Jésù ni pé wòlíì ni. Ìgbàgbọ́ tá a ní nípa Jésù ni pé ìránṣẹ́ kan ni, ó jù bẹ́ẹ̀ lọ. Fún èmi, àti gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ, ohun tó sọ fún mi ni o, nínú ọ̀rọ̀ rẹ̀, òun ni pé òun ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Ọlọ́run ò nílò láti fún yẹn lóyún kó tó ní ọmọ. Ọlọ́run ní agbára. Ọlọ́run kì í ṣe èèyàn. Bíbélì wá sọ pé ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún èmi àti ẹ, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, mọ̀ kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Mò ń sọ fún ọ pé òótọ́ lọ̀run àpáàdì wà o. Mò ń sọ fún ọ pé òótọ́ níjọba ọ̀run wà pẹ̀lú. Òtítọ́ kẹta ni pé ẹlẹ́ṣẹ̀ lèmi àti ẹ. Nítorí ẹ̀ṣẹ̀ wa yìí, àwa jẹ̀bi àti lọ sọ́run àpáàdì. Òtítọ́ kẹrin ni pé Jésù ní ìdáhùn láti bọ́ lọ́wọ́ ikú ọ̀run àpáàdì. Iṣẹ́ ìyanu tó ṣe kí o lè bá gbàgbọ́ ni. Pé ẹni tó lè somi di wáìnì, ó lè gbà ọ́ là, ó lè gbà ọ́ lọ́wọ́ ọ̀run àpáàdì, ó sì ní ìyè àfẹ́ fún ọ. Òtítọ́ tó kẹ́yìn náà ni pé ìyè tó fẹ́ fún ọ, ìyè àìnípẹ̀kun ni. Kò ní gbowó, kò ní gbòbì. Yóò jẹ́ kó o déjọba ọ̀run. Tí o bá lè gbàgbọ́, bó ló ṣe gbàgbọ́, òun mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́. Òun mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ rẹ, ó jẹ̀bi ọ̀run àpáàdì. Òun mọ̀ pé o lè gbára rẹ là. Ó fi ìgbàgbọ́ rẹ sínú ikú, sísìn àtàjíǹde Jésù gẹ́gẹ́ bí ohun kan péré tó lè fún ọ ní ìyè àìnípẹ̀kun, tí í ṣe ìwé ìgbélú ìjọba ọ̀run àti ìwé tá a fi wọ ìjọba ọ̀run pẹ̀lú. Ṣé o gba Jésù lónìí kó o lè ní ìyè àìnípẹ̀kun? Pé sínú ọkàn rẹ̀, ìbéèrè ní ẹnikẹ́ni tó bá ṣàké pé orúkọ Olúwa là ń gbàlà. Tó o bá lè pè é ní ìsìn wípé Jésù ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀, kí o sì gba ọkàn mi là. Mo gba ẹ̀bùn rẹ, èyí tí ṣe ìyè àìnípẹ̀kun fún ara mi lónìí. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú, sísìn àtàjíǹde rẹ nìkan. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là. Jésù Olúwa wa. Àmín. Fún ẹ̀yin tí ẹ ò tí ì pe Jésù sínú ìdílé yín àtòun tẹ́ ń ṣe, àkókò rí láti ké pe orúkọ Olúwa. Olúwa, a dúpẹ́ fún àwọn ènìyàn tó ti tẹ́tí yìí. Mo gbàdúrà pé kẹ́ ẹ ràn wọ́n lọ́wọ́, kí wọ́n lè pe Olúwa sáwọn ohun tí wọ́n fẹ́ máa ṣe. Pé kó jẹ́ pé ilẹ̀ ṣáájú, kìí ṣe pé nígbà tí wàhálà bá dé ni wọ́n tó ké pè yín, wọ́n ti pè yín sínú gbogbo. Olúwa, mo gbàdúrà pé kẹ́ ẹ tọ́ wọn sọ́nà, kó ń tẹ́yìn bá sì tọ́ wọn sí, kí wọn kí ó lè ṣe. Ẹ ṣé torí pé ó ṣe léyìí fún wa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.